Anastacia Michael. Consume them. Ọmọ Ìgbò ní ọ̀pẹ ọmọbìnrin yìí. Lọ́kì jájẹ́wọ́ gbọ́ tí wọ́n fi lè mọ̀ pọ́mọ Ìgbò ní lóòótọ́. Anastacia Michael ń lorúkọ ọmọbìnrin yìí Ìgbò ní ọ̀pẹ. Gbogbo tí ń wí lẹ́nu náà ni wípé òun fẹ́ true love, òun fọkùnrin gidi. Ìyá gbọ́ kọfẹ́ náà rẹ̀ sọ fún ọgbà aráyé bí ayé ti rọ́pò gan látòrí iṣó yìí. Anastacia Michael, pure nikaiji naho MC Sharp. Me love who will never love MC Sharp. I fire you people. I'm going to be on you. I fire. I fire. Fire you. You see chocolate. Fire you people. You see chocolate in Anastacia Michael. Chocolate. We need break you. You see chocolate. Anastacia Michael, pure nikaiji naho MC Sharp. Me love who will never love us. I'm going to be on you. I'm she chocolate. You see chocolate. You see chocolate. You see chocolate. You see chocolate. The TV. You see chocolate. Give me true love. Ó tiẹ̀ ti dá a báwọn. True love. Ó ti dá a báwọn. Gbogbo ohun tí ń sọ náà ẹ ti rí i pé èdè wọn lọ́ọ̀ ní fi ń sọ Anastacia Michael. Ẹ̀rí pé ó tún dákọ rẹ̀ èmi lágbájá ọmọ lágbájá èmi Anastacia Michael. Ìfẹ́ nǹkan míì tí mò ń béèrè fún ni wípé mò ń fẹ́ ọkọ gidi ọkùnrin gidi. Ó tún wá dákọ ẹnìkan MC Sharp ó tún wò pé choice mi lẹ́ MC Sharp kí MC Sharp kó wù ọ̀nà ọ̀dọ̀ mi o. Àbẹ́ ìrójú ayé báyìí Anastacia Michael Ìgbò ní ó pe arábìnrin yìí o ẹ̀yin náà sì gbọ́ èdè tí ń sọ lẹ́nu ṣùgbọ́n sọ́mùrì tí ń sọ lédè ń iná ní wípé èmi Anastacia Michael mo béèrè fún ọkùnrin gidi mò ń fẹ́ true love olólùfẹ́ tààrà tí ó fẹ́ mi dénú. Ó tún wá dákọ̀ MC Sharp mo rò pé ẹni tó ń háì nìyẹn tó ń crush on nìyẹn pé mò ń crush on MC Sharp jọ̀wọ́ ọ̀nà ọ̀dọ̀ mi. Ó ń fàyà gbogbo àwọn nǹkan tí ọ̀fẹ́ pé I fire you gbogbo tí ọ̀fẹ́ lọ́fà àbẹ́ ìwà bí ẹ̀rí bí abáyédé báyìí láyé tẹ́yìn ti di ọ̀wọ́n gógó ó ní iye 1000 tí bí kírètì méjì tó gbé ọ̀dọ̀ ń jẹ́ o àbẹ́ ìrójú ayé báyìí Olódùmarè oríṣiríṣi ẹ wò ó bọ́lá tiẹ̀ náà ṣe jẹ́nu o.